Ọgbẹ́ mi ojú tó lé ojú tó gbọ́ni kí n tó máa sọ̀rọ̀ lọ ẹ dákun mò ń rìkọ́ọ̀dù ọ̀rọ̀ tí mo bá yín sọ yìí o. Àtọ̀kù sí tó burú bẹ́ẹ̀ rìkọ́ọ̀dù mi ọ̀rọ̀ tá àbádé lè sọ gbangba àní sọ kọ̀kọ̀. Ẹ ṣe o. Àwọn kan ló fèsì pé wọ́n ní gbẹ́gẹ́ wá láàfin bàbá wa sọ̀hún. Wọ́n lẹ̀ àìsèkú láàfin ni. Lẹ́yìn ẹ̀yin mẹ́ta tẹ́ ẹ joyè àbẹ́yìn mẹ́rin ni ẹ̀yin tẹ́ sá joyè sá. Wọ́n sà ní pé wọ́n ní kẹ́ wá láàfin. Wọ́n wá ní asukọ́mù pàdé tẹ́ ẹ ṣe ni pé wọ́n lóye tẹ́ jẹ́ o bàbá ní àwọn gbẹ́sẹ̀ lé pé kòkò yé pé kankan. Àṣẹ̀ṣẹ̀ kó láàfin náà látúnú tán ní ìṣe ní mọ́sálásí kíra. Àwọn ẹ̀ṣẹ̀ ń wọlé ni. Mo fẹ́ kẹ́ ẹ kó pọ̀ ní o. Wọ́n wá ní pé nígbà tẹ́ sọ̀rọ̀ tàwọn tí àwọn eléyìí sọ̀rọ̀ fún mi mo ṣe tó rí lórí social media nu tí ìmáàmù Ọ̀yọ́ state náà tó jáde pé bàbá ti ní àwọn gbẹ́sẹ̀ lé oyè tí ẹ jẹ́ òun. Irọ́ làwọn eléyìí ń pa. Mufti Ọ̀yọ́ state mo fẹ́ sọ. Ìjọba ẹsẹ̀ mọ́ wọn ló purọ́ ni sẹ́yìn náà ẹsẹ̀ mọ́ wọn ló purọ́ ni. Iná ló jẹ́ kí irọ́ tí wọ́n mọ̀ bá kánná nù. ẹ dákọ̀ bá mi sàlọ̀. Ọ̀rọ̀ orí báwọn ọ̀pọ̀ bọ́rọ̀ ṣe rí ni pé Ọlọ́run lọ́mọ tí wọ́n ti lọ gbé fún bàbá wa kábíyèsí. Wọ́n sì fẹ́ ká kọlu kábíyèsí ni àwọn òsì ní kọlu kábíyèsí. Nígbà kejì wọ́n tó fẹ́ kọ́ta pọ̀ fún bàbá kábíyèsí ni irọ́ sì wọ́n pa àwọn èèyàn tí ń pè wá àwọn èèyàn tí ń bi wá rèrè. A ní irọ́ ni because ọ̀dà ní ìṣe báyìí gbogbo ibi tí a bá jáde sí àwọn èèyàn ti pé mufti ṣéwù kí n fi ń ta wọn lánàá nù kí alágbàgbọ́ ti gbé mufti kí alágbàgbọ́ ti gbé ṣéwù. So àwọn ẹni tó wá kígbe ní ìlú kan wá gbọ́ pé irú ọ̀rọ̀ tẹ́ sọ yìí káwọn ènìyàn gbọ́. Ṣékèṣe táwọn ènìyàn bá fi lè gbọ́ àwọn tó ń pé irú ọ̀rọ̀ báyẹn ká ṣé wọ́n fẹ́ kí bàbá lólùfẹ́ ni àbí kí bàbá tó láwọn ọ̀tá. Ẹ̀rí pẹ̀lú àwọn èèyàn wọ́n fẹ́ kí bàbá máa láwọn ọ̀tá ni. Ṣé kí bàbá ò ní ròyìn tí wọ́n ni. Tàbí. Tí bàbá wa ní sẹ́kẹ̀ tí wọ́n rà táyé táwọn ni wọ́n rà. Àjọ lọ àfikọ̀ lóyún àti ìjáde tàìjáde ẹ̀ tí lọ sí fídíò. Ètí bàbá ọ̀sọ̀ ẹ̀ ti ní wọ́n sọ. Ètí bàbá ọ̀sọ̀ ẹ̀ ti ní wọ́n sọ. Kí ni bàbá sọ gan-an ní pàtó ẹ dákun? Ẹ sì lọ sọ táwọn èèyàn fi máa sọ̀rọ̀ bàbá láì dáa. Ẹ sọ táwọn èèyàn fi máa sọ̀rọ̀ bàbá láì dáa tí ó sì yẹ. Bàbá eléyìí ó sì rìn yín sẹ́ torí pé tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ tá a jọ sọ jáde wọ́n láwọn ẹni tí wọ́n nìkan gbé jáde fúnra wọn. Àmọ́ bàtà èèyàn bá ti lajú yóò máa ṣiṣẹ́ náà ni. Bàbá sọ̀rọ̀ ẹ̀yìn gbé jáde ẹ̀sìn tó lọ parọ́. Ṣé tí bàbá bá ti ẹ̀fẹ́ gbẹ́sẹ̀ lé oyè tajà ni wọ́n fẹ́ dìsọ́ọ̀bù oyè tajà sí ẹnu wọn fi wí. Ẹ máa tẹ love and like o love and like. Ẹgbẹ́ òṣìṣẹ́ ti wí jáde òwe tá a sáyìn tí wọ́n sáyìn dà kóòtù wo ló gbé fún wa. Ṣàpérò kẹmà sẹ́ni kan kàn pé ẹ̀yọ́ kan fún ẹ̀ lọ́wọ́ ni. Àdé kóòtù ní ẹgbẹ́ so bí láti máa pé irọ́ ti fún irọ́ wọn máa pa irọ́ wọn máa pa irọ́ ni wọ́n pa mọ́ bàbá kò rí bẹ́ẹ̀ bàbá pè wá ní ààfin a sì lọ sáàfin gbogbo àwọn tí wọ́n fún ní oyè náà ni wọ́n pè láàfin lódodo náà wọn ò tètè jíṣẹ́ fún wa o aago mọ́kànlá àwọn náà káwọn sáàfin ẹni tó sì ń kọlù wa lẹ́yìn aago mọ́kànlá ní kọlù wa o ṣùgbọ́n aṣàpálẹ̀ pípé bàbá a sì lọ. Ògbómọ̀ṣọ́ rere nìyí. Ògbómọ̀ṣọ́ ọmọlé onífìtílà bá pọ̀ lèmi ní bọ́sùnà. Ọ̀rọ̀ tí wọ́n kúrò ní pé báyà àwọn òbí wa wá láti bìkan. Ògbómọ̀ṣọ́ ti bí àwọn òtí Borno àti Borno wá s'Ògbómọ̀ṣọ́. Láwọn kan ìpínlẹ̀ wọn Borno wọ́n gbà wá s'Ògbómọ̀ṣọ́. Àwọn Ògbómọ̀ṣọ́ kankan làwà. Níbi kátà ń pètè ara wa máa pètè bìkan láti gbé wa. Torí náà bàbá wọ́n sì pè àwọn mẹ́rẹ̀ẹ̀rin a sì dún wájú a sì kí wọn ní kíkí àpálé náà ń dín wọn tó ní kálukú takùn àpálé lọ́dọ̀ rẹ̀. Ibẹ̀ làwọn akẹ́tìgbẹ́ ń sọ̀rọ̀ tí wọ́n sì fi ẹnu lálà sí wa pàápàá jùlọ ìní nkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ ìtẹ̀ mo lè sọ fún wọn pé bàbá ọ̀sàpẹ́lẹ̀ yín kò sí nínú àwùjọ ànábì wa gbogbo ẹni tí ì bá sàpẹ́lẹ̀ àgbàlagbà àtẹni tí ì láàánú ọmọdé àmọ́ pẹ̀lú tiwa ọkàn lọ́wọ́ ìtẹríba ọkàn ni
ẹsẹ̀ tèmi ọgbà sílẹ̀ kí tẹ̀fẹ́ nìkan kan tí mo ní ìgbàgbọ́ lé lórí ni. ó sì yé bàbá ní bẹ́ẹ̀ ni mo tó fi ṣàpèjọ pé àìmọye ẹni tí ó dọ̀bálẹ̀ fún yẹn tó pé lọ́kàn rẹ̀ kò respect yẹn. bàbá ní yes tó pé bàbá alágbọ̀n ni bàbá. bàbá sì sọ̀rọ̀ nípa pé ìmáàmù ò jẹ́ káwọn mọ̀ ìmáàmù pé àwọn wọ́n sì fẹ́ wọn ṣe rural father dìde ìmáàmù ọba wọn gbọ́ àwọn ọmọ sí èyí tó sì jófin tí mọ́mọ́ gangan fọwọ́ ara wọn kọ́ náà ni pé wọ́n lè wọlé wàrà àní láì mọ̀ sí àwọn. wọ́n sì gbé e jáde wọ́n ti gbé e jáde wọ́n kóòtù ìwé kan tí wọ́n mú fọwọ́ ara wọn kọ́ nígbà tí wọ́n fẹ́ wé láwà ní nígbà tí wọ́n fi mufasiru jẹ. ìwọ́n mú kọ́ sábẹ́ ìwé náà pẹ̀tọ́ wé láwà ní ẹ̀yọ́ ọmọdégbà tí kábíyèsí bá yan kábíyèsí. abẹ́ ẹ̀yẹn ni wọ́n dúró sí pé àjẹ́ pé ìmáàmù lè foyè jẹ àfi tí mímọ̀ sí ààfin. ìgbàlẹ́ méjì wọ́n sọ pé èmi ò sọ lórí ìdílé wa ìkọ́lé mi jẹ iṣẹ́ lè mi sí iṣẹ́ lè mi gbà àwọn tó kà sóyè lọ́dọ̀ tẹ́lẹ̀ kì í sóyè iṣẹ́ lè mi gbà. iṣẹ́ ìmọ̀jú ti ṣe mọ̀ náà fíṣí tí mo gbé ṣiṣẹ́ yìí l'Ógbómọ̀ṣọ́ yìí nílẹ̀ Haúsá ní Jọ́ọ̀sì ní Kaduna ní Kogi state mo ní àwọn ọ́fíìsì tèmi gẹ́gẹ́ tó pé iṣẹ́ tí ilé bá arábìnrin rẹ̀ ká ṣe officialize ẹ̀ yìí èmi ń ṣe tẹ́lẹ̀ náà kò sí tó lè dá mi dúró lórí ẹ̀. so nígbà táwọn ọ̀rọ̀ wa ń lọ bẹ̀ mo ti gbé fún ẹnu sọ fún wa pé PhD ó gà lé mi mo ì ṣe lecturer ní mi tẹ́lẹ̀ ní Medina Nabi Muhammad ní yunifásitì tí mo gbé kẹ́kọ̀ọ́ mo ń ṣe PhD ni mo ṣe ń lecture tó dẹ̀ mo mọ tí mo ń ṣe àwọn èèyàn kọ́kọ́ àwọn bàbá ẹ̀ pè mí mo sì ṣàpẹ́lẹ̀ yìí mo wá tí wọ́n mọ̀ pé àwọn èèyàn fẹ́ yẹ̀yẹ́ mi bí mi wá kí wọ́n lè bá wá jọ mi bàbá ẹ̀ dá wọn lẹ́kọ̀ọ́ wọ́n sì dá wọn lẹ́kọ̀ọ́ bàbá ò ṣàbòsí kankan fún mi ọwọ́ ní ipò tí bàbá wa ìmọ̀mú yẹn wá sí àwọn kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ pàkó yìí lọ́sọ̀ yẹn orí bẹ́ẹ̀ náà sì lọ́ sí gbọ́rọ̀ lọ bá bàbá mo wá ṣàlàyé pé ipò tí mo á narètì rẹ̀ bí àṣewá ọ̀rọ̀ kò yìí fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo fẹ́ sí lọ́bẹ̀rẹ̀ rẹ̀ mo sì ní tí mo kà tí mo bá PhD lórí náà ní tafsir nígbà tí wọ́n fẹ́ yẹn mo fẹ́ sí Ògbómọ̀ṣọ́ àwọn jọ́jọ́ bí wa àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn àlùfáà wa kásáwà káàná kó ìwà wa wọ́n sábà wà kó ìwà gbádà ìṣe interview ọlọ́run tó lè kọ́ yẹn ni tí wọ́n yàn ní mo fẹ́ sí wọn yẹn ni mo sì gbà fọ́lọ́ mo sì kódà mo lọ kí ẹjọ́ yẹn mo fẹ́ sí mo lọ congratulate wọn mo délé wọn kì í sẹ́kẹ̀ kì í sẹ́ méjì kì í sẹ́ mẹ́ta bóyá ó tún gbà kẹrin wọ́n wá ibẹ̀ náà ni wọ́n mo ti gbé sọ bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀yìn Àmọ̀tẹ́kùn wọ́n mo ti sọ lórí nígbà rí pé àwọn jẹ́ interview á categorize wọn sí category A category B àyàn kan ní mo fẹ́ sírù àwọn èèyàn kan ní mufti ìgbà ni lẹ́tà mufti ti jáde síwájú kí wọ́n tó yan mufti tọ̀yọ́ state tí wọ́n sọ pé ipò tó ti wà ńlẹ̀ yìí mufti Ọ̀yọ́ state ọ̀hún náà èmi àti ẹjọ́ lọ sí interview ní Ìbàdàn ni ìmáàmù wọn wà nínú àwọn ẹni tí wọ́n mú sọ mí tí ó kọ́ ní kí n lọ sí a sì lọ ṣe interview wọ́n sì yan ẹni tọ́lọ̀ kádàrà pé wọ́n yàn ní mufti fún gbogbo Ọ̀yọ́ state mo sì tó lọ congratulate wọn nílé wọn tó bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ìyá mo ní bàbá àwọn ní wọ́n jókòó torí náà mufti Ọ̀yọ́ ni wọ́n yàn wọn ti state pátápátá bó ṣe pé Ọ̀yọ́ state àwọn ààyè púpọ̀ yan mufti jọ Ìgbòho yan mufti ti ara wọn ìlú Ọ̀yọ́ yan mufti ara wọn Ìbàdàn tẹ́gbẹ́ fi wájà Ọ̀yọ́ state náà pátápátá wọ́n yan mufti ìlú wọn àwọn ìlú bẹ́ẹ̀ Ṣakí wọ́n yan mufti tìlú tiwọn torí náà bàbá ìmáàmù yan èmi ní mufti t'Ògbómọ̀ṣọ́ ni torí náà kìí ṣe pé nìkan wà lórí ipò náà ẹni tó jẹ́ mufti l'Ògbómọ̀ṣọ́ mufti Ọ̀yọ́ ni
mufti Ọ̀yọ́ state làwọn èmi sì ní mufti ti Ògbómọ̀ṣọ́ lèmi mo ìṣàlàyé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti yí ọ̀rọ̀ pé àríyànjiyàn lọ́dọ̀ wọn wáyé pẹ̀lú àwọn ìtajọ lọ pẹ̀lú àwọn pàkó yìí náà àti mufti ọ̀hún náà mo ìtọ́jọ́ mufti Ọ̀yọ́ state ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ pé ọ̀rọ̀ sí kò tiẹ̀ yé mi ká ní pásítọ̀ ní rẹ́bùrẹ̀ ní ọkọ̀ bá yé mi pàkó yẹn lọ́ máa yanjú ọ̀rọ̀ yín ta ṣé ló máa yanjú ẹ̀ ń ta. kò sí ìtàn kan mọ̀ ní pé kò tọ́ kí iná wọn fi ẹnìkan ju ìlókò ìgbà táwọn ṣe ń jájà táwọn ń jà lókò ìgbà tí wọ́n ti parí ti bẹ láàrin àwọn ọ̀rọ̀ kóòtù kankan. àmọ́ pé wọ́n gbẹ́sẹ̀ lé àwọn òṣèkínní ọ̀rọ̀ táwọn eléyìí ojú mọ́ ọmọ tí bàbá sọ ní láti tí wọ́n sọ jáde pé kò tiẹ̀ yé àwọn gan. ìjọba wà pé Ọ̀yọ́ state Ògbómọ̀ṣọ́ ọ̀dà ẹlọ́mọ yẹn jọ ọ̀rọ̀ yín ẹlọ́mọ yẹn jọ jáde ẹlọ́mọ yẹn jọ ọ̀rọ̀ yín. ìgbẹ́ ti jáde bàbá léèrè. mo nígbà tẹ jáde ó kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. níwọ̀rọ̀wọ̀ la jáde gẹ̀ẹ́sì ní báwọn ènìyàn fẹ́ ṣe tẹ́lẹ̀ ká ní ìbá sáwọn àlàyé tí wọ́n ṣàlàyé wọn bá wọ́n lé wa lórí ni àwọn ènìyàn. ṣùgbọ́n níwọ̀rọ̀wọ̀ la jáde pẹ̀lú respect wa la fi jáde. bàbá ọ̀dẹ̀ àwọn sọ́fẹ́ máa yọ jẹ́ pé sẹ́wọ̀n pé tó bá yẹ pé bàbá bá ṣe wọ́n bá gbé gbèsè lọ sẹ́yìn nígbà tẹ́ ẹ lọ láti òní má ṣe gbọ́ pọ̀ ǹjẹ́ mú kí mọ́ o. sẹ́yìn fáwọn bàbá ọ̀sọ́ bẹ́ẹ̀ fẹ́ mi bàbá tẹ́lẹ̀ sọ bẹ́ẹ̀ kan fún mi bàbá lájú náà tó bá tí wọ́n sọ fún yẹn nù. èyí náà mo wí. ṣé sọ bá fún yẹn. ìgbà ń jáde lẹ́yìn. lẹ́yìn ọba ṣe ẹ̀yìn ọ̀rìn òfíṣẹ́lì ni èyí ni wọ́n gbéra fún ànàká nípa ṣe rí bẹ́ẹ̀ ni. èmi jẹ́ ti gbọ́ kò sí ọ̀rọ̀ kankan kódà mo tó ṣàdúrà fún bàbá. bàbá yìí sọ pé ọdẹ mi ló ti gbàdúrà tó ṣe àti inú ọkàn rẹ ló ti gbé wá Ọlọ́run ọba gbà tọ́lábí àti mo ṣe mo sì tó ń ṣe lónìí náà gbogbo alábòsí tí wọ́n bẹ ní kíkógo mọ́ṣọ́ kọ́ mọ́ fi àyà balẹ̀ gbogbo alábòsí tí ń darí bàbá wa ìnáwó àti kábíyèsí rú gbogbo alábòsí tí ń bẹ nínú mọ́ṣáláṣí àti tí ń bẹ láàfin àti tí ń bẹ ní gbòòrò Ògbómọ̀ṣọ́ kí Ọlọ́run bá kọ́ bá yẹ̀yẹ́ àmín àmín ọkọlọmọ àjọ sẹsìn àmín gbogbo alábòsíṣẹ́ nídìí ọ̀rọ̀ yìí Ọlọ́run bó jọ sẹsìn àmín àmín bàbá sì sàmì àwọn tó ń bẹ̀rẹ̀ sàmì ẹni tó sàmì tó gbé mi ọlọ́mà ẹni tó sàmì tí ò gbé mi tó tutọ́ rẹ̀ jáde ọlọ́mà àmọ́ náà bó fi alábòsí hàn. èyí náà bàbá àjọ ní í ṣe pẹ̀lú bàbá o kẹ́nìkankan má kórìíra bàbá o kẹ́nìkankan sì má bàbá ọ̀rẹ́ wọn ń sẹ́wọ̀n àti bàbá yọ ọ̀yàn ní oyè káti ẹ̀ lóye náà ni tọ́lọ́dọ̀ àkákóyè iṣẹ́ ni tí mo ní ọ́fíìsì fún síwájú mo ní ọ́fíìsì fún ọ́fíìsì ni mo ní ní Gàmbàrí kí ló ti mọ mufti ẹni dá máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tí ó sì máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn. ókè ìjùmọ̀ rẹ̀ nu. ṣé bàbá wa sọ pé kí n má ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn mímọ́ ni sọ́dún bàbá wa rẹ̀ àwọn fi ní jẹ́ sọ́dún bàbá wa mo gba PhD lórí rẹ̀ àjẹpẹ́ ìmọ̀ mi useless nìyẹn tí mo fi ṣiṣẹ́. ìmọ̀ mi useless nìyẹn tí mo fi ṣiṣẹ́. bọ́rọ̀ bá ta 2001 mo ti lọ sí Saudi mo sì kó Saudi 2016 15 years degree àkọ́kọ́ master's èkejì PhD kẹta síwájú rẹ̀ mo ti ṣe degree ní Niger lórí Sharia Islam. wọ́n á pè mí mufti tí kò ní wọ́n bá pè mí bẹ́ẹ̀ kò ní bùkátà ti ká pè mí bẹ́ẹ̀ èsì mo ké náà ní bó ti ṣàlàyé ẹ̀sìn fún yàn ṣe bàbá wa ní kí n má ṣàlàyé ẹ̀sìn mi fẹ́ nìkan ni àyè bàbá wa ní padà alátòrin lọ tó gbọdọ̀ ṣàlàyé ẹ̀sìn fẹ́ yàn mọ́ ẹni tí ń ṣàlàyé ẹ̀sìn fún yàn ẹni ń jẹ́ mufti tá ń bi léèrè nípa ẹ̀sìn tí ó ti ṣàlàyé fún yàn ń là ń pè ní mufti olùṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún yàn ní Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi lé jẹ bàbá wa ní kí n má ṣàlàyé ẹ̀sìn wọn ni ibi wọ́n ti ń sìn yẹn fìtílẹ̀ làwọn ẹni yìí wọn àti wọn lọ sọ pé tí bàbá sọ̀rọ̀ àbọ̀ sọ bẹ́ẹ̀. pé gbogbo àwọn ọ̀tá ìbá sọ pé mufti kéde kan báwọn ọ̀gbọ́n dé àwọn ọmọ tó máa gbogbo àwọn oyè yẹn yín náà. ìtumọ̀ rẹ̀ nìyẹn lóòótọ́ àwọn ẹ̀sìn wa yẹ ẹsẹ̀. ó dàbọ̀ kàjẹ́ pé ó kọ ní ìsẹ̀yìn àmọ̀tẹ́kùn owó èèyàn àmọ̀tẹ́kùn àwọn ẹ̀rọ àtàbájáde ń sè wọ́n ti gbá wọ́n ti ẹgbẹ́ máa sọ wọ́n ti ṣéwù. ṣé ìfi wọn ta wọn láàánú wa fẹ́ kí bàbá ní kọ́ máa sọ bẹ́ẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ bá jẹ́ ní ìjẹ́bẹ̀ mọ̀ sáwọn èèyàn ní wípé mọ̀.
táwọn ará àti òní ń jẹ́ mà. ládùúrú mà tẹ́ ní. ládùúrú gbogbo báwọn ẹ̀ ṣe mọ̀ mí nígbà wọn sọ̀rọ̀. tí wọ́n sì fi mí jẹ́ ní gbangba tí wọ́n fi mí jẹ́ ní kọ̀rọ̀. àmín. bàbá sì sàmì àwọn tó ń bẹ́ẹ̀ ẹ tó kó dáadáa o ẹ ṣí ẹ program. ẹ̀ńtọ́sàmì tó gbé mi ọlọ́mà ẹ̀ńtọ́sàmì tí ò gbé mi tó tutọ́ rẹ̀ jáde ọlọ́mà àmọ́ náà bó fi alápòsí hàn. torí náà bàbá àjọ ní í ṣe pẹ̀lú bàbá o kẹ́nìkankan má kórìíra bàbá o kẹ́nìkankan sì má. bàbá ọ̀rẹ́ wọn ń sẹ́wọ̀n àti bàbá bàbá yọ ọ̀yàn ní oyè káti ẹ̀ lóye náà ni torí náà kákóyè iṣẹ́ ni tí mo ní ọ́fíìsì fún síwájú mo ní ọ́fíìsì fún ọ́fíìsì ni mo ní ní Gàmbàrí. kéde tí mo mú tí ẹni dá máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tí ó sì máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn. ókè ìjùmọ̀ rẹ̀ nù. ṣé bàbá wa sọ pé kí n máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn mímọ́ ni. sọ́dún bàbá wa rẹ̀ àwọn fi ní jẹ́ sọ́dún bàbá wa mo gba PhD lórí rẹ̀ àjọ pé ìmọ̀ mi useless nìyẹn tí n bá fi ṣiṣẹ́. ìmọ̀ mi ó useless nìyẹn tí n bá fi ṣiṣẹ́. bọ́rọ̀ bá takò. 2001 mo ti lọ sí Saudi mo sì kó Saudi 2016 15 years degree àkọ́kọ́ masters èkejì PhD kẹta síwájú rẹ̀ mo ti ṣe degree ní Niger lórí sharia Islam. wọ́n á pè mí mufti tí kò ní wọ́n bá pè mí bẹ́ẹ̀ kò ní bùkátà ti ká pè mí bẹ́ẹ̀ n tí mo ké náà ni bó ti ṣàlàyé ẹ̀sìn fún yàn ṣe bàbá wa ní kí n má ṣàlàyé ẹ̀sìn mi fẹ́ nìkan ni àyè bàbá wa ní pọ́dà alátòní lọ tó gbọdọ̀ ṣàlàyé ẹ̀sìn fẹ́ yàn mà. ẹni tí ń ṣàlàyé ẹ̀sìn fún yàn ẹni ń jẹ́ mufti tá n bi léèrè nípa ẹ̀sìn tí ó ti ṣàlàyé fún yàn ń là ń pè ní mufti olùṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún yàn ní Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi mí jẹ. ṣé bàbá wa ní kí n má ṣàlàyé ẹ̀sìn wọn ni ibi wọ́n ti ń sìn yẹn. títí nínú àwọn ẹni yìí ní wọn àti wọn lọ sọ pé tí bàbá sọ̀rọ̀ àbọ̀ sọ bẹ́ẹ̀. pé gbogbo àwọn ọ̀tá ìbá sọ pé mufti kéde kan pé àwọn ọ̀gbọ́n tí àwọn ọmọ túmọ̀ gbogbo àwọn oyè yẹn yín náà. ìtumọ̀ rẹ̀ nìyẹn. lóòótọ́ nìyẹn. àwọn ẹ̀sìn wa yẹ ẹsẹ̀. ó dàbọ̀ kàjẹ́ pé ó kọ ní ìsẹ̀yìn àmọ̀tẹ́kùn owó èèyàn àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn àwọn ẹ̀rọ àtàbájáde ẹ̀sìn fún ti gáwọn ti ẹgbẹ́ wọn sọ fún ti ṣéwù. ṣé etí wọn ta wọn láàánú wọn fẹ́ kí bàbá ní kọ́ máa sọ fẹ́ mà ṣé tẹ́lẹ̀ bá jẹ́ ní ìjẹ́bẹ̀ mà sáwọn èèyàn ní ń bẹ́ mà sáwọn ará àti òní ń bẹ́ mà. ládùúrú mà tẹ́ ní. ládùúrú gbogbo báwọn ẹ̀ ṣe mọ̀ mí nígbà wọn sọ̀rọ̀ tí wọ́n sì fi mí jẹ́ ní gbangba tí wọ́n fi mí jẹ́ ní kọ̀rọ̀. ìgboro Ògbómọ̀ṣọ́ wọn sì gbé wá ní wẹ́ráwà ní wọn wẹ́ráwà ní fún mi nìbàdàn. ìgboro Ògbómọ̀ṣọ́ ti gbé wẹ́ráwà ní fún mi táwọn gbọ́ Ògbómọ̀ṣọ́ rí. àwọn ta ni wọn bá tún máa pè mí bẹ́ẹ̀. àwọn ta ni wọn bá tún máa hó tí wọn bá ń bọ̀. táwọn ọba ni wọn máa hó tẹ́lẹ̀ mi nàbọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́. ọmọ Ògbómọ̀ṣọ́ ni. tọ̀ká ọmọ Ògbómọ̀ṣọ́ wa tún wá lọ gbọ́n táwọn eléyìí ní pé kábíyèsí ní kí wọ́n má ṣe bẹ́ẹ̀ fún mi náà bí kí n má jó kọ mọ́ sínú wọn dùn. kábíyèsí òṣù. ní táwọn eléyìí fẹ́ kọ́ ṣẹlẹ̀ kábíyèsí òsì lè ẹ̀fà sọ bẹ́ẹ̀. wọn sọ bẹ́ẹ̀ kí kábíyèsí ọba ní kí n má jẹ́ mufti wọn ọ̀nà táàrin ni sẹ́mi mo fira mi jẹ́ ni. ẹni ó fi mí jẹ́ ni kábíyèsí ó pè pé aya ìwọ tó fi jẹ́ náà ni wọn èyí ìfẹ́nu jẹ́ ìwé mo fi jẹ́ tí wọ́n bá yọ mí náà ìwé wọn ó fi yọ mí. wọ́n èyí sí yọ ọ̀yàn bá àfi tí kóòtù bá fi lè fọwọ́ sí. ó ṣe wá jẹ́ pé àwọn kan àmọ́ sọ kẹ́tí bàbá bọ̀ sọ. àwọn ọgbọ́n kò jẹ́ bí yọ mí jáde àbí tí wọ́n fi yọ àwọn olólùwẹ̀ yòókù kan gbé jáde káyé ni. ṣùgbọ́n mọ́ àwọn ọ̀làjú wọn mọ̀ pé táwọn ń ṣe yẹn ó lè kó bá wọn. mo ti gbọ́ pé nígbà tí wọ́n fẹ́ fi yín joyè yẹn pé àwọn kan bẹ́ẹ̀ nígbà yẹn tẹ́ wọ́n tẹ́ fi sọ̀rọ̀ òyìn yẹn gbà yẹn. gbogbo wọn kò sẹ́ni tí wọ́n mọ̀ sí tí wọ́n bá tiẹ̀ ṣe gẹ́gẹ́ bí ìpàkọ́ yìí èmi àti wọn 1-on-1 ìmáàmù introduce mi sí wọn ọ̀rọ̀ ìtìjọ́ ọdún kan lọ ìmáàmù introduce mi sọ pé mufti wa tá a yẹn ni wọ́n sì mà sí kọlu ìmáàmù ìtọ́ dábì lójú tí òru dún ni wọ́n mà sí ìpàkọ́ yìí mà sí 100%. wọ́n sì fi mí mo sì kí wọn ní tẹ́ ní àwọn ní tí ìwà kí lé balógun àyàdínlé mà sí balógun mọ̀lọ́ kí wọ́n lé wọ́n àtijọ́ ṣe program ní ọ́fíìsì ní í ṣe síwájú ìgbàjọ́ ti dákọ̀ mufti balógun àdínlé wọ́n mà sí àjọṣe programu ọ̀rọ̀ kan tó fẹ́ jáde mẹ́wò kọ́ọ̀tù kan workshop kẹtì wọn bá wọn àfáà ṣe ló bọ́ sọ bí fún bí àjọjókòó balógun
àdínì ni àwọn ni wọ́n represent imam wọ́n múlé dé imam àwọn alájọsí program bíi fúnjọ́ 4 pàkó yìí mà sí kódà mo bù wọn lórí ọ̀rọ̀ oyè yìí mo bù pàkó yìí lórí ọ̀rọ̀ oyè yìí àwọn náà wọ́n mo bù pàkó yìí lórí nígbà ní masalasi ọ̀nà wọlé tí ni ẹ ní masalasi akíjímọ̀tá ní máàmù wọn introduce mi sí wọn. ní mufti ògbó wọn ni tí wàá kí àwọn èyí mùsùlùmí wọn ti mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ lólójú. wọ́n máa fẹ́ pa àwọn náà ẹ̀wọ̀n náà nípa àwọn ní tí wàá kí lé o mo sì fún wọn lówó àdúrà lórí ọ̀rọ̀ mufti yìí. wọ́n sì gbà. wọ́n wá láwọn ọmọ sí i wọ́n yà mí lẹ́nu pé àwọn náà ń parọ́ wọ́n yà mí lẹ́nu pé wọ́n ń parọ́ sábàlẹ́bà máa ń parọ́ ni. ẹni tó jẹ́ gbàlagbà láàrin mùsùlùmí àtàṣe ṣé yẹ kó máa parọ́ kó yẹ kó parọ́. ìjà ló délẹ̀ lórí ìdòwe. nítorí ìdí èyí èmi ọ̀jọ́ níjà pọ̀lọ́ ẹnì kankan wọn. n ti ń bẹ láàrin wọn àti ìmáàmù àwọn ni wọ́n jọ mà á wọn lọ yanjú ẹ̀. n ti ń bẹ láàrin bàbá ọba wa àti bàbá ìmáàmù èyí ò kàn mí pé kí n máa ṣàdúrà kọ́lọ́wọ́n bá kọjú ọkọ̀ dákun kọba wa yanjú ẹ̀ síbi tó dáa. àmín àmín àmín. bàbá kábíyèsí bàbá gbogbo wa ni wọ́n jẹ́ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ bàbá rẹ̀ ni wọ́n jẹ́. bàbá wa ìmáàmù aṣíwájú wọ́n jẹ́ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́. èyí wá nínú mi ó dùn bẹ́ẹ̀ inú mi ò lè dùn àti kí n máa tọrọ kọ́lọ̀ bá kọ́ bá parí rẹ̀. àmọ́ ọ̀rọ̀ táwọn ènìyàn ń gbé jáde ọ̀rọ̀ ni tí ò tọ́ sí wọn lẹ́nu. ọ̀rọ̀ ni tí ò tọ́ sí wọn lẹ́nu bí àti bá mi sọ̀rọ̀ yìí àwọn lọ́ọ̀yà nílùú wọn ti pè mí báyìí pé ìjọba ìbá ìṣẹ̀lẹ̀ àwọn táwọn bọ́ yìí àwọn tí pẹ́ẹ́sì kan gbé ẹni pẹ́ẹ́sì kan kò gbé nǹkan kò sí nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni pé àwọn bọ́ Ògbómọ̀ṣọ́ wọn ni ẹ ṣe sùúrù àwọn lọ́ọ̀yà bíi mélòó wọn ti pè mí group àwọn lọ́ọ̀yà ti pè mí lórí ọ̀rọ̀ yìí DSS ti pè mí lórí ọ̀rọ̀ yìí DSS wọn ti pè mí lórí ọ̀rọ̀ yìí èsì mo sọ nípa kò sí nǹkan tó ṣẹlẹ̀ àbí wọ́n fi ara sí èyí bàbá òbí táwọn kò sẹ́ni kankan tó ara sí wa kò sẹ́ni kankan tó ara sí wa wọ́n pe Aláàfin ni bàbá ní sọ́mọ wọ́n sì bí aláwọn àbẹ̀rẹ̀ àṣìdáhùn. bàbá sì rújú àbẹ̀rẹ̀ náà ni bàtẹ́ni ṣàlàyé ọ̀rọ̀ yìí èmi ọmọ pé bó ṣe rí nu o. torí náà bàbá wa ni wọ́n kábíyèsí bàbá wa ni wọ́n kò sí kankan tó ṣẹlẹ̀ táburú láàrin wa àti kábíyèsí o mo sì ṣàdúrà fún wọn gidigidi táwọn náà sì sàmì mo ṣàdúrà fún wọn gidigidi táwọn náà sì sàmì torí náà kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láti fi ṣùgbọ́n oore ní ẹ̀sùn ìta aṣọ yìí lẹ́nu pé mo sọ pé mo rìkọ́ọ̀dù ẹ̀. kò sí ọ̀nà mi ò gbogbo tí mo sọ nítorí ọba ti sọ gbangba ìní sọ ní kọ̀kọ̀ èrè ọ̀rọ̀ náà rí ọ̀rọ̀ tó bá mú mi sọ kí wọ́n sọ pé mi ò sọ mọ́ àwọn sọ. bí wọ́n ṣe ń pè yín yẹn làwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà ń pè mí lọ́tọ̀ọ́ ni wọ́n ń pè mí lọ́sì. ìgbọ́n kódà àmẹ́mọ̀ pé ẹ̀ẹ́dì pé ẹ ti ń pè mí ẹ ti ń pè mí tí ń gbé kọ́ọ̀lù torí pé mo rí pé pèpèpè mi mo ti avoid the call lẹ́nu ọ̀sẹ̀ yìí tí kìíní ìṣẹ̀lẹ̀ ti tákòókò dáa mi sọ̀rọ̀ yìí ọlọ́run ọmọ ikọ̀ tó ti wọnú fóònù rẹ̀ tí ẹ bá yìí ṣe táwọn ènìyàn ni wọ́n gbé fídíò jáde tàlámọ̀ pa àtúkò láti pẹ̀lú bàbá. ẹ máa pẹ́ wọ́n tó máa bá bàbá ló kọjá nínú àwọn tó máa bá bàbá ọ̀yẹ́ tí bàbá wọ́n nà àwọn ẹni yìí tó bá ń bá bàbá yẹn ló kọjá ní. wọ́n bá bàbá yẹn ló kọjá ní. inú bí ọjà bá ti jáde mò ń jáde báyìí ọkọ̀ mi ń jáde sórí ìta náírà òkè àdó ni mò ń lọ ní ọ̀nà takí mò ń lọ ní ọ̀nà ọjà gbóni ẹ̀rùn yóò máa kígbe ṣé ewu mufti tiwa ṣé ewu tiwa. ìwọ náà fẹ́ kọ́ máa kígbe rẹ ìwọ náà fẹ́ kọ́ máa kígbe rẹ ṣé mufti tàwọn ṣé ewu tàwọn èmi bá bẹ̀rẹ̀ ọtí dé fi ọjẹ́ ìbọn sì máa lọ ọba bẹ̀rẹ̀ nítorí kígbe rẹ ká ní kí ọmọ kígbe ọkọ rẹ lọ́nfẹ́ lọ́ọ̀bàdàn ìgboro Ògbómọ̀ṣọ́ wọn ti wẹ́rẹ́ wà ní tiwa. Ọjọ́ ìdíje jẹ́ àwọn oníjàpọ̀lẹ́ ẹni kankan o. Wọn ò sì lè mú wa kọlu bàbá, wọn ò lè gbé mi kọlu bàbá. Wọn ò lè mú mi èèyàn kàwé dé tí mo kàwé dé oríire ò ní pé. Kò ní pẹ́ mọ́ láéláé. Ọ̀dà torí náà bàbá jẹ́ mo ti ṣe jẹ́. ẹ ṣe ń gan o àdúpẹ́ a máa rí yín bá. ọ̀pọ̀lọpọ̀ wa àìwádìí ọ̀rọ̀ dáadáa àwọn kan ni wọ́n lọ bá bàbá. nǹkan báyìí oyè tí wọ́n fi àwọn lágbájá yìí jẹ ìlàwá náà jẹ bàbá nínú ọlọ́lá wọn nínú òye wọ́n wá òwe àṣẹ báwọn Ògbómọ̀ṣọ́ kankan náà ni ẹ pè wọ́n wá bàbá
agbára bàbá ká láti sọ pé ẹ ránṣẹ́ sáwọn alágbájá ẹ sọ pé báyìí báyìí bàbá ní ẹ wá torí bàbá fẹ́ tí wọ́n mọ̀ pé táwọn bá kọ̀ pabọ̀ o ìtì bẹ́ẹ̀nù sà àwọn ò rí ìgbà tẹ́ni yìí dé tó explain torí ẹlòmíì tó lè bọ́ tako ní kò lè dọ̀bálẹ̀ gbogbo wa la mọ̀ àwọn mùsùlùmí kan bẹ tí wọ́n ìdọ̀bálẹ̀ o àwọn rẹ́fẹ̀ẹ́nì wa náà rẹ́fẹ̀ẹ́nì wo ìdọ̀bálẹ̀ o ẹ má jẹ́ ká tó mú yun torí mọ̀ pé àwọn kan tí wọ́n mú nù aláwọn pásítọ̀ kan aláwọn rẹ́fẹ̀ẹ́nì kankan bàbá náà mọ̀ torí ẹni pé wọn sọ pé ó dìjà láàrin àwọn àti bàbá ń gbọ́ kí ní ìṣẹ̀lẹ̀ gan-an ẹ wá sọ fún wa tó bá ti pẹ́gùn kínní pẹ́gùn kẹjọ kálukú ọ̀sọ̀ tẹnu rẹ̀ bàbá wà gbé yẹ̀wò tẹ́gbọ́rọ̀ pẹ́gbọ́n tí mufti wí ní parí mufti ní bàbá ní ọ̀rọ̀ gan àwọn ọmọ pé bá ní dọ́ndẹ́mìtì ọ̀tọ̀ ní tí wọ́n lọ sọ ẹ wá jáde ta bàbá ti ní kínní bàbá ti ní kínní sẹ́yìn lágbẹ́nu sọ bàbá tí bàbá wá bá gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.